Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Ọ̀dẹ̀ ọdún bí gbogbo ọmọ Yorùbá ṣàlàáfíà la bá gbogbo lé. Bí wọ́n fẹ́ o, bí wọ́n kọ̀, Yorùbá nation náà ṣì ni o. Bẹ́ẹ̀ ni, gbogbo ọmọ Yorùbá ní báyìí kò sí ṣíṣe kò sáìṣe, a gbọ́dọ̀ pín ni. A gbọ́dọ̀ pín ni, ó ti ṣẹlẹ̀. Ìròyìn tí ó ń dé bá wa lákòókò ọ̀wọ̀ yìí ni wípé àwọn bókobòko àti máa lo àdó olóró láti fi bọ́ǹbù gbogbo bridge, nǹkan tí wọ́n tó ń gbé ṣe ń sìn rèé. Kábíyèsí Elédùmarè. Bẹ́ẹ̀ ni, nǹkan tí wọ́n fẹ́ máa gbé ṣe ń sìn, àṣírí ti tú o. Àṣírí wọn ti tú. Allegedly, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ fún wa, bó ṣe tẹ̀ wá lọ́wọ́, ẹ má fi ṣeré o, ẹ má fi ìròyìn yìí ṣeré rárá. Wọ́n ní pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn òyìnbó wọ́n ti ń bá àwọn bókobòko wọ́n ti ń bá wọn ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni o, kò sí bójúbójú kankan ń bẹ̀ mọ́. Reps member alleges white men seen with bókobòko in Borno. Ìyá tẹ̀ ń wò yìí ẹ̀hún ló jáde tán tó dẹ̀ jẹ́ kí gbogbo wa mọ̀. Ìyá tẹ̀ ń wò yìí ni o, House of Representative member ni. Ó ti tú wọn láṣìírí. Ó ti wá yé yín báyìí. Ṣẹ́yìn náà ronú pé báwo ló ṣe ń rí àwọn àdó olóró, àwọn ìbọn tí wọ́n ń lò yẹn, àwọn ìbọn tó yẹ pé àwọn Nigeria army, àwọn sójà gan wọn ò nírú àwọn ìbọn yẹn. Ok, ẹ̀yin gan tí ì béèrè pé àwọn wo ló ń supply wọn, àwọn wo ló ń bá wọn tó ń produce ẹ̀, àwọn wo ló ń send ẹ̀ sí wọn. Àṣọ lọ́wọ́ àwọn òyìnbó kọ̀ọ̀kan nú. Gbogbo ọmọ Yorùbá, no. Àsìkò ti wá tó báyìí o. Àsìkò ti tó báyìí kí gbogbo wa kí olúkálùkù gba ilé bàbá rẹ̀ lọ. Ìwọ tó báyìí wà lójú kan tó ń pariwo pé ká wo kan tó fẹ́ ṣẹlẹ̀ ní 2027. Ikú ló fi ń ṣeré. Ìwọ tó báyìí jókòó sóyún kan pé òyì fẹ́ máa dìbò. Ikú ló fi ń ṣeré. Kí ló dé? A dẹ̀ pariwo títí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ṣe bẹ́ẹ̀ nípa àwọn ò gbọ́. Nítorí pé àtẹnujẹ nǹkan kékeré tí wọ́n fẹ́ jẹ. Lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ báyìí allegedly, ká máa fi allegedly sí, ṣùgbọ́n ẹ má fi ṣeré. Wọn ò fẹ́ kí anybody mọ̀ ni. Àwọn olóṣèlú ti jáde, wọ́n ti ń jáde, wọ́n ti ń tú wọn láṣìírí. Àwọn tó dẹ̀ ń tú àṣírí àwọn northerner ni. Àwọn olóṣèlú northerner, ẹ mọ̀ pé wọ́n jìn sí àwọn ará bíi. Bẹ́ẹ̀ ni, àwọn kan ti ń rí i pé wọ́n ti ń jí àwọn náà gbé. Ṣẹ́yìn ẹ̀yin ò mọ̀ pé wọ́n ti ń jí àwọn náà gbé ni. Ó yẹ̀ṣẹ̀ wá ń yé wá ń sìn ni. Ó yẹ̀ṣẹ̀ wá ń yé mi sìn gbogbo àtọ́ fi ń pariwo pé àwọn Fúlàní wọ́n ń jí àwọn Haúsá gbé. Gba yẹn àwa Yoruba eré gélé ni pé wọ́n ń dẹ́mọ́ ni. Pé wọ́n kàn prank wa ni. Ọmọ Yorùbá ẹ má fi ṣeré. Bẹ́ẹ̀ ni, ẹ má fi eléyìí ṣeré. Àwọn arábí wọ́n ti dé tán. Ok, ẹ̀yin náà tiẹ̀ wò tó máa wọlé tó máa fẹ́ sọ pé ké o àwọn fẹ́ máa bọ́ǹbù gbogbo, wọ́n fẹ́ máa gbé àwọn kí ló ń pè bíríìjì wálẹ̀ ní alọ́màjàrí. Irú Tọ́mílán bíríìjì yẹn kò ṣe Tọ́mílán nìkan ló wà. Ẹ mọ̀ iye àwọn èrò tó ń gbabẹ̀ lójoojúmọ́. Gbogbo àwọn tó ń pariwo pé wọ́n lè dé ìlú Èkó, wọ́n ti dé ìlú Èkó, inú igbó ló wà. They play lọ́rọ̀ ẹ. Àwọn arábì ti rí pé kí ó dàbí àwọn tó wà lẹ́kọ̀ọ́ yẹn, dàbí security wọn fẹ́ tight. Wọ́n ní drone ń sìn lọ́ fẹ́ máa lò. Kò ṣe pé gbogbo Ọlọ́run ní jẹ́ ó ṣẹlẹ̀. Àwọn kan máa ní pé wo lè tẹ́ ẹ̀ sọ story ni. Gbogbo bó ṣe pariwo pé story náà ni pé wọ́n ní délẹ̀ Yorùbá. Nígbà tí wọ́n dẹ̀ ti délẹ̀ Yorùbá tó ń pa àwọn èèyàn, tó ń pa pásítọ̀ mọ́nú gbó ní ìlú Ìbàdàn, tó ń bá àwọn obìnrin sùn yamayama, táwọn èèyàn lè lọ sóko mọ́. Ìgbà yẹn náà ńkọ́? Ìgbà tí yẹn náà wá dé, ẹ wá believe ńgbà yẹn àbẹ́ believe ara nǹkan tá à ń sọ rẹ̀. Wọ́n ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Ó ti rúgbódé o gbogbo ọmọ Yorùbá. Eléyìí ó ti rúgbódé kí olúkálùkù wa ká tètè gbáradì. Tó bá máa jẹ́ wípé election 2027 yẹn kí olúkálùkù kálá, kí vote sẹ́. Àní nǹkan tá a fẹ́ tí gbogbo wa máa jáde tán pé nǹkan tá a fẹ́ ni wípé a fẹ́ gba orílẹ̀-èdè wa. Ó máa bọ́ sí
wọ́n ní majority carry the vote, ó máa bọ́ sísẹ́ a gbọ́dọ̀ fi ọwọ́ sowọ́pọ̀ because ibi táwọn arábí yìí ń bá lọ yìí gbogbo ọmọ Yorùbá ibi táwọn arábí yìí ń bá lọ yìí wọ́n ti rí i pé òkè 2027 yìí àwọn kan wọ́n fẹ́ dìbò fún bàbá Tinubu, àwọn ọmọ Yorùbá yẹn wọ́n máa fẹ́ kán wà ń bẹ̀, àwọn tí náà ti kedere, àwọn tí ní láéláé àwọn ò ní gbà wọ́n ti fohùn lẹ̀ ń kẹ́ step àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti gbọ́ àwọn ìròyìn sẹ́yìn ó yẹ kí n ti mọ̀ pé àwọn títí náà tí wọ́n ti fohùn lẹ̀ sẹ́yìn pé báyìí o pé nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé tí bàbá Tinubu bá believe pé òun tún fẹ́ padà wá pé àwọn máa da gbogbo Nàìjíríà rú ẹ̀yin ò tí ì gbọ́ kábíyèsí Elédùmarè àfikọ́ lọ́ọ́ máa ṣọ́ wa ni àdúrà nìkan wọn àwọn kan máa ní amen àmì irọ́ o káwa náà ká jáde tán ni Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ ìwọ náà tiẹ̀ wò náà wọ́n ti rí i pé òkè ṣebí ọjọ́ mẹ́ta náà la gbọ́ pé ọ̀fà ni wọ́n fẹ́ máa lò ń sìn ọ̀fà wọ́n ti rí i pé gbogbo àwọn ọmọ Yorùbá ó dà wọ́n lè wọ́n ti dira dáadáa ìbọn ò fẹ́ wọ ọ̀tá ò fẹ́ wọnú wọn ti ṣògùn ọ̀tá wọ́n ti ṣògùn àdá kò fẹ́ wọlé sí wọn lára mọ́ wọ́n ní ṣebí ọ̀fà táwọn bá fún wọn ní ọ̀fà wọ́n ní ọ̀fà automatic ti wà Ọlọ́run ṣàánú wa ó mà ṣe o a dẹ̀ ń pariwo pé orílẹ̀-èdè Yorùbá ká tètè gba orílẹ̀-èdè wa à ń pariwo gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n believe pé òkè tó bá dẹ̀ dójú ẹ̀ àwọn máa sá lọ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọ̀dọ́ ti jáde tán pé ẹni àgbàlagbà ẹni olóṣèlú tó bá believe pé owó wà lọ́wọ́ òun tí kíní bá Ọlọ́run má jẹ́ ó tẹ̀ ṣẹlẹ̀ ni pé tó bá lọ rí pé kíní ìfẹ́ ṣẹlẹ̀ ẹ fẹ́ máa sá lọ sí airport ẹ fẹ́ gbàbẹ̀ já ẹ tanra yín páwọn máa mú yín mọ́lẹ̀ ni wọ́n máa mú yín mọ́lẹ̀ kò sẹ́ni tó ń lọ ibìkan gbogbo àjọ máa fèsì ẹ̀ ni àwọn ọ̀dọ́ mo tiẹ̀ jẹ́rìí àwọn ọ̀dọ́ ṣùgbọ́n ẹ̀yin náà rí nǹkan tó ṣẹlẹ̀ ní títí very dark man at the end of the day kí ló ṣẹlẹ̀ tọ́rí gbogbo àwọn ògbóró jáde kára kan tá à ń sọ nìyẹn tí àwọn ọ̀dọ́ jáde pé àwọn ò ní gbà pé tí wọ́n bá fi ọ̀bọ ẹ̀lẹ̀ a máa dáná sun báǹkì ni àwọn ti báǹkì gan wọ́n mọ̀ sí o wọ́n ò mọ̀ sí o wọ́n jáde tán ni wọ́n yà ń bẹ̀bẹ̀ wọ́n bẹ́yẹ fi ṣètòrí Ọlọ́run àwọn arábí yìí wọ́n ṣeré o àwọn bọ̀bọ̀ kan jáde ní Benue wọ́n dáná sun báǹkì GT ní Benue in case tẹ́ bá mọ̀ wọ́n ti rí pé àwọn eléyìí ò ṣeré wọ́n ti call pé ẹ fi ọ̀bọ ilẹ̀ o eléyìí ò ṣe ń ta lè mú o because wọ́n rí pé èrò jáde tán wọ́n rí pé àwọn ọ̀dọ́ wọ́n jáde tán ara nǹkan tá à ń sọ rè gbogbo wa gbọ́dọ̀ jáde tán ni tọ́ máa rí pé everybody ti jáde tán pé pé àwọn eléyìí wọn ò ṣeré o mélòó lára wọn àwọn olóṣèlú ìgàn pàápàá mélòó ni wọ́n tó bá jáde tán kó ṣe pé wọn ò mọ nǹkan tó yẹ kán ṣe náà ṣé wọ́n fẹ́ sọ pé àwọn ò mọ nǹkan tó yẹ kán ṣe ni now àwọn kan wọ́n sọ fún wa sìn ó ní èèyàn kan tó ní pé gbogbo àwọn boko tó ń wọlé àwọn kí ló ń pè àwọn Fúlàní tó ń wọlé tó ń pààyàn lọ́tún tó ń pààyàn lósì ẹni ẹ ń pariwo pé kíní ni o gọ́vnà Borno ó ní pé wọ́n ń ṣe àwọn Fúlàní Nàìjíríà rárá pé àwọn international Fúlàní làwọn lè níbo ni wọ́n gbà wọlé níbo ni wọ́n gbà wọlé níbo lẹ́yìn wà tí wọ́n dẹ̀ ń wọlé sí yín lára tí kò bá ṣe pẹ́ yín gan mọ̀ ń pa ẹ̀ ó ní àwọn ìlú kan tó yẹ pé wọ́n lọ gba àwọn ọmọ wọn méjì táwọn agbésùmọ̀mí àwọn Fúlàní tí wọ́n jí gbé lábúlé ni o wọ́n jí bọ̀bọ́ yẹn gbé àti àbúrò ẹ̀ èlò lọ́n dá àwọn abúlé tó yẹ pé àwọn ọmọ ọlọ́mọ tó yẹ pé àwọn ẹni ẹlẹ́ni tí kò sówó lọ́wọ́ wọn tó ń manage ẹni tó dá 100 naira dá 100 naira ẹni tó dá 1000 ẹni tó dá 5000 ẹni tó dá 10000 ẹni tó dá 3000 ẹni tó dá 2000 ẹni tó dá 200 naira wọ́n ṣáàdá ní gbogbo abúlé yẹn pé páwọn ò lè gbà àwọn ò lè jẹ́ kí àwọn àbúrò wọn yìí kí wọ́n pa wọ́n nítorí wọ́n ti ń threaten èlò dẹ́ni gbogbo tán dá at the end of the day wọ́n dá 10 million naira wọ́n dá 10 million sẹ́yìn náà rí bó ṣe ń lọ wọ́n dá 10 million naira káwọn èèyàn kan tó lè dá 10 million naira nínú abúlé pé kí àwọn èèyàn burúkú yìí àwọn Fúlàní kán má pa àwọn ọmọ wọn at the end of the day wọ́n ní pípa tán fẹ́ lọ gbé owó yìí lẹ̀ tán fẹ́ lọ gbé owó yìí fún àwọn Fúlàní ìdíwé tán fi ń direct wọn gbogbo ibi táwọn gbà pé ibi táwọn Fúlàní wà
àwọn ajínigbé ibi tí wọ́n wà kò jìn, àwọn ọlọ́pàá patrol pọ̀ lójú títì kò jìn síbi tí patrol wà kábíyèsí elédùmarè. Bẹ́ẹ̀ ni patrol vehicle kò jìn síbi tí wọ́n ti lọ gbowó fún àwọn agbésùmọ̀mí. So who is deceiving who? Òun ni ọ̀rọ̀ wọn Nàìjíríà. Who is deceiving who? So àwọn ọlọ́pàá àwọn sójà gbogbo tó wà ń bẹ̀ yẹn ẹ fẹ́ sọ fún wa pé àwọn náà jẹ́ ń bẹ̀. At the end of the day wọ́n ti mọ̀ pé òkè wọ́n ti fẹ́ lọ san ransom. At the end of the day nínú 10 million ọmọ náà ọlọ́pàá náà máa gba bí 3 million. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá náà fẹ́ gbà nú ẹ̀, àwọn sójà gbogbo tó wà lọ́nà yẹn wọ́n á fẹ́ gbà nú ẹ̀. So kí la wá ń sọ, patrol vehicle kò jìn sí àdúgbò yẹn. Máa yẹn tí wọ́n jọ lọ comrade tán jọ lọ ó ní pé pé ńgbà táwọn dé ó ní abúlé kan táwọn máa débi abúlé kan àwọn á béèrè lọ́wọ́ pé pé ibi báyìí là ń lọ. Páwọn ará abúlé ní pé ókè ibẹ̀ ni wọ́n pa pé ẹ máa lọ sí sàlẹ̀ pé bẹ́ẹ̀ lọ́pọ̀ sí. Gbogbo ará abúlé gan mọ̀ wọ́n mọ̀ pé ibẹ̀ ni base wọn. Kí la wá ń sọ ọmọ Yorùbá ìwọ tó bá yìn pariwo kò tí ì dọ́dọ̀ mi nà láì tiẹ̀ báyìí tiẹ̀ ti báyìí náà tiẹ̀ ti báyìí nítorí wípé àwọn arábí wọn ò ṣeré àfi kélédùà gbà wá. Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe. ẹ̀yin ọmọ Yorùbá a ó máa bẹ o ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nà o ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.